A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Ọ̀gá àgbà yányán fún àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè NTS Bashir Adéníyì ti fi ìgbàgbọ́ rẹ̀ hàn wípé bí wọ́n ṣe fagilé owó ìrìnnà sísan fún àwọn oúnjẹ tí wọ́n ń kó wọlé láti òkè òkun yóò mú àdínkù bá owó oúnjẹ láìpẹ́ lórílẹ̀-èdè. Adéníyì ní àjọ wọn ní ojúṣe láti mú àṣẹ òfin múlẹ̀ gẹ́gẹ́ bí ìjọba ṣe là á kalẹ̀. Ọ̀rọ̀ wọ̀nyí wáyé níbi ìpàdé pẹ̀lú àwọn ọ̀gá-lọ́gàá níbi iṣẹ́ ológun àti Ààrẹ Bọ́lá Tinubu tí ó wáyé lánàá ní ìlú Àbújá. Adéníyì ní ìfẹ̀hónúhàn tí ó wáyé dá lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan, lára rẹ̀ ní ebi. Wọ́n sì ṣe àwárí wípé púpọ̀ lára oúnjẹ tá ń jẹ lórílẹ̀-èdè ló ń wá láti òkè òkun, èyí á sì máa gba àkókò díẹ̀. Ọ̀kan lára ìgbésẹ̀ ààrẹ láti mú àdínkù bá ìṣòro oúnjẹ ni láti fagilé owó ìrìnnà oúnjẹ fún ìgbà díẹ̀. Àwọn sì ní ìgbàgbọ́ wípé láìpẹ́ ìgbésẹ̀ yìí yóò mú àdínkù bá owó oúnjẹ lọ́jà. Ó ní àwọn ń gbìyànjú àti yanjú ìṣòro ní gbogbo ẹ̀ka tí ọ̀rọ̀ yìí kàn. Lára wọn ni ará ìlú, àwọn tí wọ́n ń kó oúnjẹ wọlé àti àwọn àgbẹ̀. Adéníyì ní àwọn tí ń gbé ìgbésẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ Ministry of Finance. Fún ìdí èyí, kí ará ìlú ṣe sùúrù láàrin ọ̀sẹ̀ tí ó ń bọ̀. Gbogbo àwọn oúnjẹ tí ó ti dé sí etí omi ni wọn yóò kó wọlé láìsí sísan owó orí tàbí owó ìrìnnà, customs duty and taxes. Ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun náà ṣàlàyé wípé bí ó tilẹ̀ jẹ́ wípé rògbòdìyàn ìfẹ̀hónúhàn ti ń rọlẹ̀ ní àwọn apá ibì kan lórílẹ̀-èdè lẹ́yìn ọ̀rọ̀ ìyànjú ààrẹ lówùúrọ̀ ọjọ́ Àìkú, àwọn olùfẹ̀hónúhàn oníwọ́ọ́rọ́wọ́ gbọ́ ìpè ààrẹ fún ìjíròrò, ṣùgbọ́n a ṣì rí àwọn ìpínlẹ̀ bíi Kano, Kaduna, Katsina àti Bauchi tí wọ́n sì ń kóra jọ pẹ̀lú títa àsíá orílẹ̀-èdè mìíràn ní gbangba bí wọ́n ti ń pè kí ológun gbàjọba. Ẹgbẹ́tókun ṣe ìkìlọ̀ wípé kí àwọn ọ̀dọ́ dẹ̀yìn nínú gbígba àsíá orílẹ̀-èdè lọ́wọ́ àwọn onímàdàrú ènìyàn. Ó ní èyí kì í ṣe ìfẹ̀hónúhàn ṣùgbọ́n ìtàbùkù sí orílẹ̀-èdè. Iléeṣẹ́ ọlọ́pàá ti fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀pọ̀lọpọ̀ wọn, àwọn yóò fi ìyà tí ó tọ́ jẹ wọ́n. Ó ní kì í ṣe ohun tí ó bójúmu kí wọ́n máa rí àsíá orílẹ̀-èdè mìíràn lọ́wọ́ ará ìlú níbi wọ́n ti ń ṣe ìfẹ̀hónúhàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Ondo ti gbà láti san ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà (70,000 owó oṣù òṣìṣẹ́ tó kéré jù. Ní ìlú Àkúrẹ́ ni olórí òṣìṣẹ́ HOS Báyọ̀ Philip ti sọ wípé gómìnà Lucky Ayédatiwa ti sọ àsọdájú wípé ìṣèjọba rẹ̀ kò ní ṣe ohun tí ó kéré sí ohun tí ìjọba àpapọ̀ bu ọwọ́ lù gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù. Bí ó ti ń sọ ojúṣe ìjọba ìpínlẹ̀ láti mú ayé dẹrùn fún ará ìlú ni ó ṣe ìrántí wípé ìpínlẹ̀ Ondo ni ó kọ́kọ́ san ẹgbẹ̀rún lọ́nà àrùndínlógójì náírà àlékún owó oṣù fún àwọn òṣìṣẹ́ rẹ̀. Bákan náà ni wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ìpínlẹ̀ díẹ̀ tí ó kọ́kọ́ san owó kọjá oṣù mẹ́fà tí ìjọba àpapọ̀ pa láṣẹ. Àwọn yóò sì tẹ̀síwájú láti máa san owó ọ̀hún títí owó oṣù òṣìṣẹ́ mìíràn yóò fi bẹ̀rẹ̀ ní sísan. Philip fi kún un wípé àwọn òṣìṣẹ́-fẹ̀yìntì àti òṣìṣẹ́ iléèwé gíga náà jẹ nínú àǹfààní yìí gẹ́gẹ́ bí ọ̀nà láti mú àdínkù bá ìṣòro tó ń kojú ọmọ orílẹ̀-èdè. Wọ́n ní kí ààrẹ tó bu ọwọ́ lu àdéhùn owó oṣù òṣìṣẹ́ tó kéré jù ni gómìnà ti pinnu láti san iyekíye tí wọ́n bá pinnu lé lórí tí ààrẹ bu ọwọ́ lù. Àwọn sì ti ń palẹ̀mọ́ fún un. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìfẹ̀hónúhàn, ó ní àwọn ará ìlú kò lè ṣe ìfẹ̀hónúhàn tako ara wọn nítorí wọ́n rí ìjọba Ayédatiwa gẹ́gẹ́ bí ìjọba tiwantiwa. Bí ó ti gbóríyìn fún ìṣèjọba gómìnà tí ó ń fi gbogbo ìgbà kàn sí àwọn tí ọ̀rọ̀ kàn. Ìdí nìyí tí àwọn ọ̀dọ́, òṣìṣẹ́, oníṣòwò, akẹ́kọ̀ọ́, obìnrin àti ẹgbẹ́ kò ṣe dá lábàá àti gùnlé ìfẹ̀hónúhàn láàrin ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
Derek àti Caleb, àwọn ọmọ méjì tí wọ́n jí gbé nígbà tí àwọn agbébọn ya wọ inú ilé wọn tí wọ́n ṣekú pa bàbá wọn, Dókítà Tiriginyang, tí í ṣe olùkọ́ iléèwé gíga Federal University Dosman ní ìpínlẹ̀ Katsina, ni wọ́n ti gba ìyọ̀ǹda kúrò lákàtà àwọn ajínigbé. Ẹnìkan nínú ẹbí sọ wípé ogún mílíọ̀nù náírà ni àwọn adàlúrú yìí kọ́kọ́ béèrè gẹ́gẹ́ bí owó ìyọ̀ǹda ransom, ṣùgbọ́n kò sí ẹni tí ó mọ iye tí wọ́n padà san. Ẹbí yìí ṣàlàyé wípé lẹ́yìn tí wọ́n san owó àkọ́kọ́, wọ́n yọ̀ǹda Caleb tí ó kéré jù. Lẹ́yìn náà ni wọ́n béèrè fún ọkọ̀ alùpùpù méjì àti káàdì ìlà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí iye rẹ̀ tó $200,000 ($200,000) recharge card kí wọ́n tó yọ̀ǹda Derek tí í ṣe ẹ̀gbọ́n. Lẹ́yìn tí wọ́n pèsè àwọn nǹkan wọ̀nyí ni Derek tó gba ìyọ̀ǹda ní alẹ́ ọjọ́ Àìkú, ọjọ́ 4 oṣù kẹjọ ọdún 2024. Ìròyìn jábọ̀ wípé láti ẹnu àwọn tí ó súnmọ́ olóògbé Dókítà Tiri wípé ìpalẹ̀mọ́ fún òkú rẹ̀ ti ń lọ lọ́wọ́ lẹ́yìn tí àwọn ọmọ rẹ̀ ti gba ìyọ̀ǹda. Lẹ́yìn èyí ni a gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ tí ó wáyé sí Malam Garba Gardi Funtua, bàbá Aishat, ọmọbìnrin tí wọ́n jí gbé pẹ̀lú àwọn ọmọ Dókítà Tiri. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Malam Garba fúnra rẹ̀ ni ó kó àwọn nǹkan tí àwọn ajínigbé yìí béèrè lọ láti gba ìyọ̀ǹda ọmọ rẹ̀. Ó ṣeni láàánú wípé níṣe ni àwọn ajínigbé yìí jí òun tìkálára rẹ̀ gbé tí wọ́n sì yọ̀ǹda ọmọ rẹ̀ lẹ́yìn tí wọ́n gba ohun tí wọ́n béèrè fún kí wọ́n tó tún wá ṣekú pa á. Nígbà tí wọ́n fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, ọ̀kan lára àwọn ọmọ Garba lọ́kùnrin ni ó ṣe àfihàn lórí Facebook wípé àwọn agbébọn ṣekú pa bàbá rẹ̀ lẹ́yìn tí ó san mílíọ̀nù méjì owó ìdásílẹ̀ Aisha. Ó ṣàlàyé wípé àwọn ajínigbé tí wọ́n de bàbá rẹ̀ mọ́lẹ̀ ń béèrè fún mílíọ̀nù 5 náírà mìíràn, láìmọ̀ wípé ọjọ́ 17 sẹ́yìn ni wọ́n ti ṣekú pa bàbá rẹ̀ ní ọjọ́ kejì tí wọ́n mú un sí àkàtà, gẹ́gẹ́ bí wọ́n ṣe gbọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lónìí ni ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ránṣẹ́ sí Sínátọ̀ Aliu Ndume kí ó wá ṣàlàyé gbogbo ọ̀rọ̀ tó ń sọ tako Ààrẹ Bọ́lá Tinubu tí ó yọrí sí bí wọ́n ṣe yọ ọ́ nípò Senate Whip. Nígbà tí ó ń sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé, alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú APC Abdullahi Ganduje ní ó sọ wípé inú ẹgbẹ́ dùn sí ìdáríjì ẹ̀ṣẹ̀ tí Ndume tọrọ, àwọn yóò gbé ẹ̀bẹ̀ rẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn adarí ilé ìgbìmọ̀ kí wọ́n lè ṣe àgbéyẹ̀wò ipò rẹ̀. Bí a kò bá gbàgbé wípé Ndume ni wọ́n rọ̀ nípò lẹ́yìn tí ìgbìmọ̀ òṣìṣẹ́ ẹgbẹ́ òṣèlú APC kọ̀wé ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ tí Godswill Akpabio ń darí láti fi ẹjọ́ rẹ̀ sùn lórí ọ̀rọ̀ tí Sínátọ̀ ìpínlẹ̀ Borno yìí sọ tako Ààrẹ Tinubu. Ganduje ṣàlàyé fún àwọn akọ̀ròyìn wípé ọ̀rọ̀ ìdílé ni ohun tí ó ṣẹlẹ̀, àwọn sì gbọ́dọ̀ yanjú rẹ̀. Ó ní Ndume gbà wípé àwọn adarí ẹgbẹ́ òṣèlú ni òun ìbá ti fi ẹjọ́ sùn yálà tí òun fi ń lọ sọ̀rọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.